bobo mire mu yore gbede tekeru emuru pe ego di gru pe ikireni eti uzo dada me gba no fi akwa ya me si opo ba nu gbipo buko mu ne wi yo ikireni o di uzo dada mi o ikireni o di uzo dada mi oboro woriri ko yo yireni no ikireni da uzo dada mi usilo gbobaru nu gbireri wi kare bebede ikireni eti uzo dada mi ikireni o di uzo dada mi uzo mare mi ni yo ikireni o di uzo dada mi o ikireni o di uzo dada mi obolo woriri ko yo yireni no ikireni da uzo dada mi imini yo rege na worire ikireni da uzo dada mi ikireni o di uzo dada mi uzo ekoro ejoyoba URHOBO me bon werere me muria onu nere me waswe late chief agwabi orogu oja na yin apo aporo yin ejoyo jiyan ne mo oje ne mo yiroro okewu ebiere uperi 1916 odara di akona ri de 1982 oyo ja kpote me bon were me muria nke mu ne wi yo e ma bo mi ruwe o ineno e ma bo mi ruwe agbo bebe mi so seme se iwe kidia oda no mi roro ediri ye wo yin agbo ma bo mi ruwe o isi mama mi ruwe sana na mama mi ruwe akọ bẹrẹ mi de sọsẹmẹ sẹmẹ kidia ọdà náà mi roro ediri ye wo ye akọ mama mi ruwe ma bo mi ruwe o gbabi o ma bo mi ruwe agbo bebe mi so seme se iwe kidia oda no mi roro ediri ye mu yin agbo ma bo mi ruwe o gbabi mama mi ruwe hey mama mi ruwe gbabi oye mama mi ruwe yo isogu akọ bẹrẹ mi de sọsẹmẹ se kidia ọdà náà mi roro ediri ye wo ye akọ mama mi ruwe mama mi ruwe mama mi ruwe wọn sẹmẹ na mama mi ruwe akọ bẹrẹ mi de sọsẹmẹ se kidia ọdà náà mi roro ediri ye wo ye akọ mama mi ruwe. ego ino Mama mi ruwe mama mi ruwe sẹmẹ na mama mi ruwe akọ bẹrẹ mi de sọsẹmẹ se iwe kidia o ọdà náà mi roro ediri ye agbo o si pupu ya koko uri de da beru keribo ko se wi alare balo bi apa ya me ẹjọ. yuri de beru keribo na ruri de se ti abari o ona ine uri de beru keribo na ruri de se ti abari uri de beru keribo na ruri de se ti abari iyo ni mo eri ame mo ba mi ni o mu na ri ya ogbagba ye go soro sore le ti bagba bi won na bo yo ne mo agba bi le metala ona bo yin ra ko gaga oyo wi ka wo ologu agba bi le metala ko gboru korio ọsẹ ló bí ẹlẹ́kọ́ rúró pẹ̀lú kókò
po na bo bi mo edero guru aseje coding meto agwa bire metana leji bagba bi orogun ona boyera po e moro vieri aye jeji gwenyera po agba bigiri wo dese mara hikidia agbo na lo mare na wimi nereri yera po owo re ya ga o wa beru kerere emuru we wori wo mi jado wa vero wede kurie wa megaro bi wemi edero guru gogori ko mepogo leji bagba bi oyo mi keveri wi egura gba bi egura bazunu egura bazunu uro peru kokori agba bi meta na ojiwo ni abo oni abo raye sifone ye nule one ye nule aye jamoro roku ona ye nule wonu maneru kori ko yodiare okay samagijo oye agbo oje gba veru temo oni aboro ye o mate o oji we porowe eh Mrs. Abeji egbo ayo na bala moto Ọlọ́run tẹ́ mọ́ ọjọ́gbà bẹ́ẹ̀rù tí ní àbọ̀. Lẹ́yìn sí máa gba bí orogún wé kíkọ́ yọ ákítọ́rò businessman. Ó lóyún àpò ó dé ìyèwò àgbà bí ipa pọ̀rọ̀ ìwọ̀n. Ó yọ mí káwá wo bẹ́ẹ̀ ni rí ayì lówó rí. Ó yọ mí ká yọ̀yọ̀ late Mrs. Comfort àgbà bí ó máa mọ ráyè kọ́yà gbà bí wòlíì. Inú ni mo nẹ́nu rí ẹ̀jẹ̀ dá wa rí o. Lórí lọ́wọ́ kẹ́rì bó nẹ́nu rí ẹ̀jẹ̀ dá wa rí bọ̀. Ayì lówó rí ọjọ́ náà bọ̀ yẹra kọ́. Ẹ̀dẹ̀rọ̀ gúrú àpèjẹ yanrìn. Èmúlòpọ̀ fún kò rí bẹ̀tẹ̀rẹ̀ kí o. Ẹ̀dẹ̀rẹ̀ sí ọ̀nà àkúrí blákù yédè ṣọ́. Òwe ìlú àlọ́ fún kókó rí ọ̀kúrí blákù wáyé sí òyìnbó. Èṣírò ẹ̀mẹ́rànmẹ́rẹ́ February 2007. Àìnábọ̀ṣó àìnábọ̀ṣì bàbá. Èmọ̀rọ̀ yẹ́rì èjè kí kù ìfẹ́. Ìlọ́mọ̀rọ̀ wọ́rì ègbìsẹ̀kẹ̀ ayé rẹ̀ bẹ̀rẹ̀. Ẹ̀dẹ̀rẹ̀ tí ó náà ó bẹ̀rẹ̀ ló pa síwèé kóró. Ìyàbùrọ̀ wọ́rì ìyá ni mí yẹra yé.
papa ẹnu mara ọdẹ ẹṣin ọbọtukẹ oyomi kan wọ. bisẹti yemisa ẹnẹjọ dẹkùnrin papa. sifo wíńdè wíwábò alẹ asọlẹ kẹrẹkẹ oyomi kan wà lẹjẹ. oyomi kan wọ jasin olóyenule. sibakẹlọbẹ oyomi kan wà lá sifodu. Samuel akpọjúṣeré atọ́gbàdúrí oyinbo wa lẹ́jọ́. Ee ṣe funutọ́ dábìlà akpọjúṣeré ó sì oyinbo wọ. Ìbọdodo. Eyín ni màá gẹ́rẹ́ àtúndé ló wèrè rẹ̀ wá o. Ìbò pẹ̀lú ilé ọ̀rọ̀ òjò ta wa. Ee lele. Mo wẹrẹ lẹmu lẹmu ria ẹdẹrẹ si ọ n'atọ jẹni ẹnu keri mo wẹrẹ lẹmu lẹmu ria òpin ọ̀la yìí lọ́wọ́ ni owó gbùnú lẹ́nu kí o kéde wo àbá yìí ti kpọ̀rọ̀ mi yọ ọyìn lè Mrs. Kọ́fà àgọ́ àbí. Okpan Atana ebiara 1919 odele wu ukpe 2006 emalo biari mama ema biari ekuresi ekpe ìdí agbọn olukokori ọyọnu rẹ òpin ọlá pẹtẹlóde náà nẹkìlóde. Òkúdàdì àpọ̀rẹ̀ kejìló. Èpì òlé kúrò jíbo. Bísí jùlọ táyé. Òkú kẹlẹ̀ Godwin òyìnbó ìkúrọ̀ ẹ̀ Sivatoni. Ó ní ìwà kí Mr. Sunday. Ògẹ́lá pọ̀tẹ́nì. Orí di agbọ̀ lẹ́kùn yẹn wọ̀ká yìí. Àpò aré nìyẹn ló dédédé. Òkú àpò gbogbogbò. Wà á wí kó rí nẹ́nẹ́. Ṣí. Jọ́sìn àgbàbí òjọ́sìn alábòmíràn ẹ̀ adéyẹ̀rọ̀ àbẹ́jì eke egbì olóró ẹ̀mùnà ìdèmúnẹ̀bí yọ. ìyáàgẹ̀ ní ó mírí òbomi inú ayẹyẹ àpọ̀nà káìkúwé yà ń gbégbé láti òbomi inú ayẹyẹ òbí sí. ọ̀gá náà máa ń gbégbé láti òbomi inú ayẹyẹ òbó káìkúwé yà ń gbégbé láti òbomi inú ayẹyẹ. ìyáàgẹ̀ ní ayé ń gbọ́ mi inú ayẹyẹ òyìn ní káìkúwé yà ń gbégbé láti òbomi inú ayẹyẹ ìjọ. Ọ̀gá náà
Akwabi. Ologo wa ni wori sireje. Ijasi ni ne yero mama. Oyo bi ke mari papa bebe. Oyo bi ke mari papa o. Mr. Johnson Akwabi. Si. Oyo bi kawa. Onologo Johnson Akwabi. Mr. James Akwabi. Johnson B. Onologo Iruro. Mrs. Ogbelejeko. Akule Oyo bi ko wa bejo. Onogo Jobi Akpomeke. Mary Akpoyibo. Oyo bi ko wa. O ma boy Cosmos enenu wala. Ali Sunday. Esther Atoni. Christiana Edini. Joseph Akwabi. Michael Akwabi o. Imodela Akwabi o. Enenu yo wala. Ese kere wa moro e onabo yira po. Kayi ya o. Ila po kai gure ai. Ola po ikure ya. Imiti ni ele na ne yo wa bejo. Urwe mbesiri. Lego. Isheleni. Mrs. Akatuba enenu wala. Akwabi ne yo wala. Heru urukori o. Kayi gure ya. She Johnson. Akwabi. Shema. Oipedejo. Aleyero wala. She famous. Diploma. Enenu wala. Sheledio. Mrs. Esther. Ogbolo. Oyo ni goruko kona. Oyo bi ka weta sutubo. Peter Ogbolo. Secretary Solomon yo. Ofiabe. Oyo ni ka mo tota. Mr. Solomon. Arima. Enenu wala URHOBO. Kayi GUWEYAN. Kayi GUWEYAN o. Oyo bi ka wo inima o. Oro na jeina. Ibo la gbo GUWEYAN. On the White House Club. Lagos. Oyo bi ka wo president o. Mr. Monday Akoto. The vice chairman. Mr. Lucky Okpan. Ibo la gbo GUWEYAN. La gbo GUWEYAN o ile lo. La gbo GUWEYAN. Osia bilu koko na yo bi ka Mr. Michael. Akocha enenu wala. Trajola Abraham. Akpore. Oto dalu koko na enenu wala ebelo. Akpobi enenu wala. Hey, Johnson no Jacobo. Tulugu. Andu irite to bagari mo. Ipola gbo GUWEYAN. Ipola gbo GUWEYAN ilelo. Ipola gbo GUWEYAN o. Oyo bi ko ma bejo. Opo crash Chief Johnson Akwabi. Ologu. Ai ko ni le ko li yeje. Ane yero ma be ko wado. Akunelo mi mi re. Oyo bi ke we Johnson Akwabi. Onowe mu na gbi. Oyo bi ke yawe Mrs. Cecilia Akwabi. Mrs. Felicia Akwabi. Mrs. Patience Akwabi. Occupation register land survey and property consultants. Thank you. Before we run the money out. Before we run the money out, Robo. Hey, tina le meda for na yesene. Teleview studio. Before we run the money out, Robo metale. Teleview na meda na kweli kokoro road Oyoba. Oyo bi wake jini ayi ro ifuro ye.
Engineer Dele and Rodimi. Where could be a guy? Hey, Shaman, let your priest. Now, what can you guys say? All that be good. All of you go. What do you recover? Fẹ́ni Sobugo. Who said Pelosi to pay? Oh, you can wear Tony and a bucket. But I'm Yaria. Where could you guys? Ukwalo Shokubele. Adiada. Huh? Oh, you keep quiet, Meje. Monday, Abudu. Benji. Oloyo. On the photos. Photo. On the Tony and a bucket. Kaido. Olotu. Mini odoro na o.